Àlàáfíà fún yín bàbá. Ẹ káàbọ̀ sà. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ṣàlàáfíà lábá yín. Adúpẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Yes. Ẹ pẹ̀lẹ́. Ẹ wọ ẹ bá wa ṣe lè rìn bọ́ta. Àwọn máa lè gbé mi kúrò. Ó yẹ bá ń try kí bá ń gbé wọn. Ẹ wọ ọ̀dọ̀ bàbá. Ọ̀dọ̀ bàbá rè ẹ wọ ọ̀dọ̀ wọn. Ẹ bá gbé wọn. Ó yá. Ẹ bá gbé wọn bọ́sítà. Yeah. Bó ṣe fẹ́ gbé wọn ní ẹ. Káàkiri ló ṣe. Ó yá. Ẹgbàá máa gbé wọn tán náà. Eléyìí mọ̀. Jẹ́ ká gbé wọn kọ́kọ́ lọ́wọ́ láti wọ́n kàgbọ́n sókè. Eléyìí ó lágbára o. Sorry. Ẹ tètè bá wọn ṣe ajá yẹn. Ṣé bàbá wọn wọ trọ́sà ní? Mágbọ̀n. Bàbá wọn wá trọ́sà. Trọ́ bá wọn wá èrò kan dà á súbúra. Bàbá wọn wá èrò ẹ́. Bàbá ìgbàwọlé ti wà báyìí. February. Ó ti ṣe mí ti pẹ́ o láti. Sá. Ó ti ṣe mí láti bí 2 years. Láti 2 years. Bẹ̀rẹ̀ mo kàn máa ṣàlùpẹ́ ṣe ń ro mí. Mo wá bẹ̀rẹ̀ sí káàkiri hospital. Mo lọ sí state. Mo ṣe comprehensive test. Kò sí nǹkan tí mi ṣe. Wọ́n rí anything. So ìgbà tó wá yá mo kàn jí láàárọ̀ ọjọ́ yẹn mo fẹ́ lọ ra nǹkan lọ́hùn yẹn mo rí pé ẹsẹ̀ òsì yìí insist kò ṣeé gbé. Ẹsẹ̀ òsì yìí ò ṣeé gbé. Ṣé nígbà tí màá wá manage láti ibi tí mo ti lọ ra nǹkan yẹn wọ́ bì kò tiẹ̀ completely mi lè gbé mọ́ rárá. Ẹ pẹ̀lẹ́ bàbá. Lovers all over the world. Ọ̀dọ̀ bàbá Sule Suebebe Onlawa. Kí lórúkọ yín gan bàbá? Adédayọ̀ Adéwùmí. Bàbá Adédayọ̀ Adéwùmí. Mi ì tiẹ̀ mọ̀ pé tiẹ̀ wọ́ọ̀sì tó báyìí. Orí àìlera la bá bàbá o. Ẹ̀rí pọ́n gbé wọn bọ́ta ni. Wọ́n lè fi ẹsẹ̀ wọn gan rìn. Eléyìí máa lágbára o. This is wonderful. Ọlọ́run aláàánú ojú rẹ̀ dà. Ọlọ́run tí wo ni sàn. Ẹ já gbàdúrà fún bàbá náà. Orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Hallelujah. Gba ọpẹ́ wa. Àmín. Gba ìyìn wa. Àmín. Bàbá Olúwa kó wò yín sàn. Àmín Jésù. Ẹ̀jẹ̀ Jésù lápè. Lórúkọ Jésù kó wò yín sàn. Àmín Jésù. Nípa iná rẹ̀ amú yín lára dá. Àmín Jésù. Ọwọ́ Olúwa kó wà lára yín. Àmín Jésù. Kẹ́ ẹ rí àánú ìwòsàn gbà. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá rẹ̀ bàbá Sule Suebebe Dayọ̀ Adéwùmí. Ọ̀dọ̀ wọn la wà live in Èkìtì. Adó Èkìtì. Kí lórúkọ àdúgbò yìí? Àdéhùn. Eré Àdéhùn ní ọ̀dọ̀ bàbá wà. Ẹ wo inú yàrá wọn bí àwọn yẹn bí a ṣe wọ bẹ́ẹ̀ torí àìlera wọn ó rí bákan. Ẹ rí i pé wọ́n gbé wọn bọ́ síta ni. Intaati ọ̀kọ́ ṣe gan àti ẹ̀ tí mọ̀ torí ọ̀tọ̀ ni tí mo ti ẹ̀rọ ọ̀tọ̀ ni tí mo bá mo rò pé nǹkan kékeré níbẹ̀ tí bàbá ò lè rìn bọ́ta o gbogbo alárí ń sìngbà tí wọ́n fà wọ́n bàbá ṣé ẹ lè dìde ṣé ẹ lè dìde àsìn ṣé ẹ lè dìde lórí àga irọ́ ẹ lè dìde. lẹ́yìn kan bóyá mo sùn kí n dìde kí n jókòó sórí bẹ́ẹ̀dì ó tán. lẹ́yìn pé bóyá ẹ sùn kẹ́ẹ̀kan dìde kẹ́ẹ̀ jókòó sórí bẹ́ẹ̀dì. nǹkan tí mo lè ṣe pọ̀ náà. kẹ́ẹ̀kan jó kẹ́ẹ̀ sùn kẹ́ẹ̀ wá jókòó sórí bẹ́ẹ̀dì ó tán ẹ lè nàró báyìí. ẹsẹ̀ yìí ni. ẹja trek á mú wọn nàró náà.
ẹja tẹ̀ ká mú ọ̀nà náà dúró ẹ̀ gbé bá gílẹ̀ ẹja mú ọ̀nà rò náà ó yá ẹja mú ọ̀nà náà má ti dúró ẹ̀ ẹ mú ọ̀nà rò náà káwò bàbá ẹ fún yàn fún òyìn ẹ wò kíní tó bá yẹn ẹ bá wọn dáàbò dáadáa ẹ lè nàró ẹsẹ̀ yẹn mọ́ ẹ jókòó bàbá ẹ jókòó ṣé ẹ ní symptoms stroke ni. èrò o. báwo ló ṣe wá jẹ́ tó báyìí ẹ̀ẹ́dẹ̀ pé anybody. gbogbo ọmọ pé àwọn èèyàn rẹ̀ tí wọ́n létà náà sọ pé attack ni. ẹ pé àwọn èèyàn wọ́n máa sọ wípé attack ni. tó jẹ́ àgbàlagbà. tó jẹ́ àgbàlagbà. tó jẹ́ onímọ̀. ẹnìkan ń bọ̀ ní. ẹnìkan ń bọ̀ láti Ìbàdàn. bàbá ta ló ń tọ́jú yín bíbá ta ló dúró tì yín. àbúrò mi máa ń wá ní. àbúrò yín dà ẹ súnmọ́ bímọ ẹ dúró ti bàbá ṣẹ́yìn làbúrò wọn ẹ̀yin náà bílé wọn gangan báwo lẹ ṣe lè sọ tí nǹkan bá ìfi ṣẹlẹ̀ sí bàbá kí lẹ lè sọ. ó pẹ́ kí n tó mọ̀. ẹni. ó pẹ́ kí n tó mọ̀ àbúrò mi ló. ó pẹ́ kí ẹ tó mọ̀. bẹ́ẹ̀ ni àbúrò mi ló wá sọ̀dọ̀ mi tó wá àǹtí wa lẹ́yìn Ìbàdàn ló pe àbúrò mi tán bílé mi ọkùnrin tá àbúrò mi yẹn wá pè mí pé báyìí ló ṣẹlẹ̀ ó ní kí n ṣàmọ́ àbọ̀jọ́ òun ni mo wá àtùgbẹ́ ni mo ti máa wá sọ̀dọ̀. ẹ wá wo bàbá yìí ohun tá a mọ̀ lérò kọlaba ẹ wá wò pé ká dé bí ká tí mo tún báyìí lẹ́gbẹ̀rẹ̀ bàbá ò mọ̀ lè dìde fúnra wọn. He could not stand up by himself. Wọ́n lè dìde, look at him. Ara àwọn bàbá wa àgbà òṣèré tí àwa máa ń wọ pátákà kiri jókòó wò wọ́n. Ẹ wo bàbá bí wọ́n ṣe pẹ́ nínú iṣẹ́ yìí tó. Ẹ wá wo bàbá lénìí. Bàbá mo gba Ọlọ́run gbọ́ pé ẹ lè bàbá ikú. Ìyẹn kọ́ dá mi lójú ná. Ẹ lè bàbá ikú. Ibo làwọn bí tẹ́ ti lọ ṣe ti lọ hospital. Ṣé ti ṣàyẹ̀wò kí náà ti ṣe. ó ní mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ti lọ káàkiri private hospital. ẹ ti lọ káàkiri. mo ti lọ sí state hospital mo ṣe comprehensive test kò sí nǹkan tí owó tí mo ti ná is over $1 million. gbogbo àkáǹtì mi rẹ́ẹ̀dì mi. bàbá sáwọn èèyàn ò dá yín lóhùn gbà tẹ́ pé wọ́n ni àwọn èèyàn ṣé wọn ò dá yín lóhùn ni mo ń wò pé tí nǹkan fi wọ́ọ̀sì tó báyìí. ẹ jẹ́ ká kúrò lórí yẹn sà. ká kúrò lórí ẹ̀ lovers all over the world ẹ wẹ bá ń wá kíní kankan jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá mi ò mọ ẹ bá nǹkan wá kò tí kéré kan mi ò tiẹ̀ mọ ń tà ń kọ́kọ́ ṣe báyìí tó gbé power bank yẹn wá kí n máa jáde mi mọ tí àti ẹ̀ ń ṣe báyìí torí condition tí a bá bàbá òní iná gbọ́dọ̀ jáde kú òun léyìí bóyá lọ sí hospital kan tí ẹ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ treatment náà ẹlẹ́dàá ayé àti ọ̀run ẹ̀dọ́ ẹgbẹ́ sínú ilé padà ẹlẹ́dàá ayé àti ọ̀run o eléyìí ní agbára o eléyìí ní agbára o eléyìí ní agbára o tí ìbá ṣe pé ìfẹ́ báwa gan ṣe wọ́n bí ó yẹ ká lo nǹkan tó fi ń bomú yes ẹ ká lo nose bet nípa ìfẹ́ bàbá ò nílẹ̀ ẹ̀kọ́ kù ń bínú ẹ kọ́kọ́ ń lọ sí hospital ẹ jẹ́ kí àwọn èèyàn máa pè wọlé bàbá lẹ̀ ń wò yìí 07054 900 751 ti iPhone 07054 900 751 ibẹ̀lẹ̀ máa pè sí kí la fẹ́ ṣe o a gbọ́dọ̀ tí ẹ̀kọ́ gbé bàbá lọ hospital náà àdúrà máa lọ hospital náà wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kánkán ní kánmọ́kíá gbogbo àgbáyé tí ó ń wò lọ́wọ́lọ́wọ́ mo kí yín lọ́sàn pé ẹ kú ìdúró tì wá ẹ kú ìrànlọ́wọ́ nígbà gbogbo ọ̀dọ̀ bàbá Sule Suebebe ibẹ̀ la wáyé ẹ jẹ́ àdìde o bàbá yìí ò gbọ́dọ̀ kú báyìí ẹ gbé sójú wọn bàbá ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ èrò ń wò yín. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tèmi mo ti ké gbàjarè àárọ̀ yìí náà mo ní ẹni bá dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́ torí ẹni mi ò ṣe dákẹ́ mi ìfẹ́ kí tara mi kó bá mi dákẹ́ ẹ ṣàánú mi àánú yín ni mo need ìrànlọ́wọ́ yín ni mo need kò sẹ́nibọ̀dì tó fẹ́ ràn mí lọ́wọ́ tó fẹ́ ràn nìkan lọ́wọ́ àfẹ̀yìn èèyàn onínú dídùn ọlọ́rẹ tí ẹ ti mọ̀ mí tẹ̀dẹ̀ ti mọ ipa ribiribi tí mo ti kó lórí eré orí ìtàgé ẹ̀yin náà lẹ lè ṣàánú mi home and abroad ẹ jọ̀ọ́ mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí ní gbogbo ọ̀nà ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. lovers all over the world bàbá ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ yìí ohun táwa ti ẹ̀kọ́ fẹ́ báyìí ni pé kán kọ́kọ́ máa lọ sí hospital ẹ jẹ́ sáré gba ìpè díẹ̀
ẹ jẹ́ ká gba ìpè díẹ̀ bàbá Olúwa máa gbé yín dìde ẹsẹ̀ yìí mo fẹ́ kẹ́ tó ṣe mo fẹ́ kẹ́ tó máa gbé wọn lẹ́ẹ̀kan sí bí wọ́n ṣe fẹsẹ̀ yẹn ṣe ẹ bá ń ṣe wọ́n lẹ́ẹ̀kan sí káwọn èèyàn rí ẹsẹ̀ wọn káwọn èèyàn rí mo ní kí bàbá ó dìde fúnra wọn wọ́n láwọn ò lè dá dìde ẹ wo nǹkan ẹ wo nǹkan ẹ wo nǹkan bàbá ò lè fi ẹsẹ̀ ìdúró bàbá ẹ jókòó padà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó pẹ́ tá a ti rí yín nínú fíìmù àwa ò pé bóyá bàbá ti travel out gbogbo ohun tí àwọn èèyàn máa ń rò nìyẹn bàbá Olúwa yóò wò yín sàn 07054 900 751 kí a tó máa bọ̀ lánàá ká tó máa bọ̀ láàárọ̀ yìí lálẹ́ àná tá a ti ọkọ̀ post bàbá ẹnìkan pè ó ní kẹ́ẹ̀tì ẹ̀ tó máa lọ òun tiẹ̀ máa send 100,000 náà mo ní síta ni ó ní sí bàbá Suebebe ẹnìkan náà tún pé kílẹ̀ tó ṣú olóhùn send 20,000 sí wọn káàtì ẹ̀ tó wá lásán wọ́n ti dá 120,000 fún ògo Ọlọ́run hospital wo ni ó tó ṣe dáadáa ní àdúrà ní Èkìtì hospital tó ti lè tètè attend a máa débẹ̀ after life yìí a máa gbé mu bàbá dé hospital yẹn gbé sójú bàbá kí lẹ pé FMC ṣé FMC ṣe dáadáa ẹ̀bọ́ hospital wo ló ṣe dáadáa mọ́ mi. FMC ìdókè ni FMC. ó yẹ bẹ̀rẹ̀ sí ní máa pè wọlé o ẹ máa pè wọlé 07054 900 751 gbèsè bíi 070 sórí ètò lẹ́wà. Yes ma, yes ma. Ẹ̀yin tẹ́ bá máa wá pè ẹjọ́ ẹja máa mú kánmọ́nkíá a máa gbé bàbá ìdí hospital lọ́sàn-án yìí sórí ètò lẹ́wà ma. Yes ma. 100,000 ó yá 100,000 pẹ̀lú 120 tànà ó jẹ́ 220 mọ́mí ẹ̀ rà nùgbà God bless you ma ẹ̀ ní jábọ̀ ẹ ṣé o ẹ kú tọ́jú bàbá wa Sule Suebebe ẹ ṣé o ẹ̀yin náà ní fọjọ́ lọ́jọ́ lọ o ẹ ṣé o God bless you ma ẹ ṣé ó yá ẹ máa bá mi ṣí àwọn èèyàn ti ń pè wọlé lọ́wọ́ kan ó yá ẹ máa wọrí live chat bá ń gbé bàbá ẹ lè dìde fúnra yín ẹ̀mí mímọ́ o account number ó ti wà lójú screen ó ti wà lójú wọ́n ti pin ẹ̀ wọ́n ti pin ẹ̀ 07054 900 751 07054 900 751 ó lẹ́ máa pè sí gba ilé ìdání 07054 900 751 5,000 5,000 yes sir 225 ẹ wọ́n bá mi tètè máa ṣí à ń gbé bàbá lọ hospital ní ọ̀sán yìí nípa orí ọ̀fẹ́ Jésù à ń gbé bàbá lọ hospital nípa orí ọ̀fẹ́ Crisi. sórí ètò lẹ́wà. ok. Yes sir ẹ ṣé sir hello sórí ètò lẹ́wà. Yes sir bí ojú bàbá gangan sir yes sir kábà yín kí wọn dáadáa. àwọn èèyàn láwọn rò pé travel ni o. irọ́ mi travel mo wà nílé o. àdúrà máa lọ nípa orí ọ̀fẹ́ Jésù ẹjọ́ yín tẹ́ ń pè wọn bá wa yára sí pé yẹn 5,000 ó jẹ́ lò ó jẹ́ 230. ẹ̀ka sàn orí ètò lẹ́wà. Baba yes ma 5,000 God bless you ma God bless you ma. Bàbá wọn níyàwó yín kọ́ sà àwọn èèyàn ń béèrè ìyàwó yín. Ìbàdàn ló wà. Ìbàdàn ni wọ́n wà tí wọ́n wá wò yín ni. Wọ́n wá iṣẹ́ ìjọba ló ń ṣe kò lè gbé iṣẹ́ lẹ̀. Iṣẹ́ ìjọba náà ń ṣe. Hello. Wọ́n ti bẹ̀rẹ̀. Yes ma yes sir. hello. 50,000 naira God bless you daddy. Ẹ ṣé daddy ẹ máa rà àánú gbà sà God bless you. Ẹ ṣé sir God bless you. Wọ́n lọ́ọ́ máa send 50,000 the Lord bless you. Ẹ ṣé daddy adúpẹ́ sà. Ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ràn yín lọ́wọ́ àpò yín ò ní gbẹ o. Hello.
hello sir sórí ètò lẹ́wà sir. Yes sir. Àmín 20,000. Àmín. 305 sir. 5,000. God bless you daddy. Ẹ ṣé daddy. Yes sir. Yes sir. À ń gbé wọn lọ sí hospital báyìí. Lẹ́yìn ètò yìí à ń gbé wọn lọ sí hospital. À lọ fún wa ní àbọ̀ lọ sí. Hello sórí ètò lẹ́wà. Afẹ́ Babalọ́lá hospital. Afẹ́ Babalọ́lá. Àwọn tó máa wà láfẹ́ Babalọ́lá náà àwọn náà máa gbọ́ wa báyìí náà. Afẹ́ Babalọ́lá Agbala Gabriel ń bọ̀ lọ́dọ̀ yín o. Ẹ ṣé ma, God bless you. Hello sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò 310 sir. 310. Hello sórí ètò lẹ́wà sir. Yes sir daddy. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Bẹ́ẹ̀ ni sir, àdúà ní gbà agbára kọ́. Sir? 50,000 naira. Daddy, God bless you. Bàbá yẹn máa dúpẹ́ gbèsè ojú wọn. Bàbá yẹn máa dúpẹ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ yín gan. Ẹ ṣé mo dúpẹ́. Ẹjọ́ máa dúpẹ́ yẹn gan. Àbúrò wọn ó yà yín náà máa sọ̀rọ̀ pé mi tẹ́ wà. ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé o. Ọlọ́run á bùkún yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á máa bùkún yín o. Bí tẹ́ ti mówó jáde. Sórí ètò lẹ́wà mà. Ẹ ṣé o. Ẹ pẹ̀lẹ́. Olúwa ń ṣiṣẹ́. Amen. Hello ma. 20,000 naira. God bless you ma. Ẹ ṣé ma, God bless you. Ó jẹ́ lò 380,000 sir. 380,000. Ẹ má bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn. Ṣé wọn àwọn kọ́mẹ́ǹtì? God bless you mọ́mì. Olúwa ń ṣiṣẹ́ mà sórí ètò lẹ́wà. 30,000. Ó yáyá. Yes sir. 410. Ó jẹ́ 410,000 lẹ́nu sí. Hello ma, sórí ètò lẹ́wà. Hello. Ẹ ra ma. 20,000 naira. 20,000. 45. God bless you ma. 20,000. God bless you. 435 sir. Bàbá rẹ̀ o, bàbá ò lè dágbẹ́sẹ̀. Hospital wọ́n ń gbé wọn lọ báyìí. Hospital náà ń kọ́kọ́ lọ báyìí náà. Sórí ètò lẹ́wà. UCH Ìbàdàn. Ó dà sà. Sórí ètò lẹ́wà. Hello masa. Sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Holland Erama. Yes, pápákọ̀ mọ̀. Wọ́n sick ni o bàbá, ó rẹ bàbá ni o. Ó rẹ bàbá ni o. Hello. 100,000 naira. 100,000. Mọ́mí ẹ ṣé mà, ẹ máa rà àánú gbà. God bless you ma. Ó jẹ́ lò. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mọ́mí. Ẹ ṣé mọ́mí. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé mà, God Àdúrà bless yín á you gbà ma. o. Àdúrà yín á gbà ẹ Ó jẹ́ lò. 535,000. Hello mọ́mí mi ẹ káàsán mà. Yes mọ́mí. Yes. 45,000. 45,000. Ẹ ṣé o, ẹ ṣé o. Okay. 582. 45,000. Mọ́mí ẹ ṣé o, ẹ máa rà àánú gbà. God bless you ma, we love you. Ẹ mà ṣé o, tí bá rí ẹ̀ka fi jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ilé ìkéré jù ẹ̀ fílẹ̀. God bless you ma. Gbé wá. Ẹ má wọrí. Kí ló dé wọn náà fẹ́ jókòó? Ẹ má wọrí. Ó yá bàbá ẹ máa dúpẹ́ ọpẹ́ ni ẹ máa dúpẹ́ bàbá. Ẹ ṣé o, ẹ ṣé mo Ẹ máa dúpẹ́ o. dúpẹ́ bàbá, ẹ máa Ọ̀nà dúpẹ́. yín Ó á jẹ́ máa lò. dá o. 582,000. 582,000. Hello ma. Ẹ ní rógun àìsàn o, ẹ ní rógun àìsàn o. Mo gbàdúrà fún Olúwa yín. iṣẹ́ mà, sórí Iṣẹ́ ètò yín á lẹ́wà. máa lọ síwájú, ọ̀nà yín á máa Yes, là ma. sí. Ọlọ́run á máa gbàdúrà yín. Ẹ ṣé mo dúpẹ́ o. 20,000 naira. 20,000. Ó Ẹ jẹ́ ṣé lò. o, ẹ ṣé mo dúpẹ́ o. Ó jẹ́ 602,000. 602,000. Ẹ ṣé Ẹ mọ́mí, ṣé o, God bless God you. bless you. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Hello, sórí ètò lẹ́wà. Ẹ ṣeun, ẹ ṣé adúpẹ́. ẹ ṣé gan-an. Ẹ ṣé o. Sórí ètò lẹ́wà. MRI test. Tá bá ti dé hospital gbogbo ẹ̀ náà máa ní kán lọ carry out. Ẹ ṣé mo dúpẹ́. Tá bá ti kúrò lórí ètò báyìí hospital là ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sí dúró, kò sí bẹ̀rẹ̀. Ẹ ṣé mọ́mí wa o. Ẹ ṣé mọ́mí wa o. Ẹ ṣé wa o. Eléyìí sọ̀rọ̀ ilé gbígbé náà. Eléyìí sọ̀rọ̀ mọ́tò rárá. Bàbá kán wọ́n gbọ́dọ̀ gbádùn wọn gbọ́dọ̀ kú báyìí. Ẹni bàbá ò ní kú lórúkọ Jésù. Ẹ ṣé mọ́mí, God bless you ma. Yes, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Sórí ètò lẹ́wà. Hello. Yes, ẹ bá wa dá sí.
Hello. Hello. Sórí ètò lẹ́wà. 20,000. 622,000. 20,000 naira. Ó jẹ́ lò. 622,000. 622,000. God bless Yes, you, mommy. Ẹ máa rà àánú gbà. God bless you, sir. Ẹ máa bá wa dú ọpẹ́ yẹn dáadáa. ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé o, ẹ kú àgbálẹ̀ mi, ẹ ṣé o. Ẹ máa bá wa dúpẹ́ ó jẹ́ lò. 622,000. 622,000. 622,000. 622,000. 5,000 kan. Ó jẹ́ 627,000. 627,000. 627 ibẹ̀ yẹn mú oorun nù. Ṣé wọ́n sì lè fún wọn síwájú díẹ̀? Ẹ bá ń try kọ́ bá yes, oorun yẹn ti rọlẹ̀. Hello. 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 10,000 naira. 637,000. Sún wọn sẹ́yìn díẹ̀. Yẹ ṣé mọ́mí, ó jẹ́ lò. 637,000. 637,000 naira. Ẹ máa bá wa bàbá ẹ pẹ̀lẹ́ ẹsẹ̀ yẹn kan yín. Bàbá ní ẹsẹ̀ yẹn kan àwọn. Hello, sórí ètò lẹ́wà. Hello. Yes ma. Hello. 20,000. God bless you. 657,000. What is 657,000? God bless you. Yes ma, ẹ ṣé ma, God bless you. À ń lọ sí hospital straight. Yes ma, ẹ ṣé ma. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o. Hello. Ẹ ṣé ẹ kú àgbálẹ̀ mi, ọ̀nà yín á là o. Ẹ ṣé. 10,000 naira. 667,000. 67. Hello, sórí ètò lẹ́wà. 10,000. 677,000. Yes ma. 20,000 naira. Mọ́mí ẹ máa rà àánú gbà. God bless you, we love you. Ẹ ṣé ma, God bless you. Ó jẹ́ lò. 677,000. God bless you. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. 10,000 naira. God bless you. Ẹ ṣé mọ́mí, God bless you. 15,000 kan ti wọlé bí o. 722,000. 722,000. Aláìtí ìwọ 10 minutes rárá. Ó lágbára o. Ògo ni fún Jésù o. Sórí ètò lẹ́wà mọ́mí. Era ma. Yes ma. 10,000 naira. 10,000 naira. God bless you mommy. We love you ma. God bless you. Bàbá ò lè kú báyìí kò possible láyéláyé. Sórí ètò lẹ́wà sà. Era sà. Yes sir, à ń gbọ́ yín sà. Yes sir, wọ́n á gbọ́. Yes sir. 10,000 naira. 742,000. 742,000. Máa bá mi wo kọ́mẹ̀ntì yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ máa wò ó. Ẹ ṣé o. Ẹ máa wo kọ́mẹ̀ntì yẹn o. Ẹ máa wo 5,000 naira. 747,000. 747,000. Ẹ ṣé mo dúpẹ́ o. 20,000. Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ọwọ́ yín á máa ròkè o. 67,000. 767,000. 5,000 kan. Hello. 772,000. Sórí ètò lẹ́wà. 10,000 naira. Ó jẹ́ lò. 782,000. 782,000 naira. God bless you. 5,000 kan ti wọlé ń bí báyìí. 787,000. 787,000. Yes ma. Ó jẹ́ lò. 787,000. Mọ́mí ẹ ṣé ma. Ẹ ṣé àdúpẹ́, ẹ ṣé. Bàbá ẹ̀ kan máa dúpẹ́. Hello ma, sórí ètò lẹ́wà. Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ dúró ti ẹ̀gbọ́n yín. Ọlọ́run ẹ ṣé o. Ẹ ṣé o, Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á bùkún yín o. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. Ojú ò ní tì yín o. Wọ́n ní ìyàwó wọn wà ní Ìbàdàn àbí? Bẹ́ẹ̀ni. Wọ́n náà wà ní Ìbàdàn. 5,000. 792,000. 790. Àwọn ọmọ yín kọ́ bàbá. Àwọn ọmọ mi méjì tó kéré wọ́n wà ní school. 10,000. God bless you ma. Ẹ rí àánú gbà. Wọ́n wà ní school lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wà ní school lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìkan wà ní Ẹ̀sà Òkè, ìkan dẹ̀ wà ní Ìrè Poli. Ó yá, má bá mi wò ó. 10,000 kan bí báyìí. 812, sir. 812. Yes, sir. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà bá a sà.
Yes sir, bàbá ẹ máa dúpẹ́. ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé. ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o, lọ́wọ́ God ẹ ṣé bless you, gan-an ẹ ni ṣé. o. Ma, ẹ ṣé o, ẹ ṣé ẹ o, ṣé ẹ ṣé o, o. ẹ ṣé, ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́ o. 20,000 lájẹ̀ Saudi láti America. Ẹ ṣé mo God bless dúpẹ́ you. o, ẹ ṣé 20,000. o. ẹ ṣé, God bless you. 832,000. ẹ ṣé mo dúpẹ́ o, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. 832,000. Ẹ̀mí ọwọ́ yín á mímọ́. máa ròkè o, ẹ ṣé o. Ó yá ẹ máa wò, ẹ máa wò, ẹ máa wò, ẹ máa wò. ẹ ṣé o, God bless you. ọwọ́ yín á máa ròkè, ẹ ṣé o. ẹ ṣé mo dúpẹ́ o. 5,000 kan ti wọlé. 37,000. ẹ ṣé, ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́. 5,000 kan náà ti wọlé. ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé, God bless you. 200,000 naira. 200 kí lórúkọ wọn láti bo? Láti US yóò dá fún yín o. God bless you, we love you. Ẹ ṣé mọ́mì. ẹ ṣé o, Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ẹ ṣé ma o. ẹ ṣé gan-an, ẹ ẹ ṣé, ṣé. God bless you, ẹ ṣé o. Hello, ó jẹ́ lò. 1,042,000. 1,042,000 naira. Lẹ́nu sí. Àmọ́ tí lo 15 minutes. Hello, mọ́mì wẹ̀ ká sọ́mà. Olúwa ń ṣiṣẹ́ mà. 10,000. God bless. 5,000 mọ́mì wẹ̀ ṣe o. We love you ma. ẹ ṣé o. Ẹ ṣé ma. That's TikTok. 50,000. ẹ ṣé o, Wọ́n ẹ ti ṣé o, gbà ká ẹ ṣé o. nọ́mbà. Hello. Ẹnìkan ti bá a pín ẹ̀. A wà ní live lórí TikTok náà o. Ẹ má àwọn kan wà ní TikTok báyìí. Àwọn wà ní live on TikTok. 50,000 ní TikTok. ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o, God bless you. ẹ ṣé o. God bless you ma. We love you. Ma. ẹ ṣé. 50,000 naira. God ẹ bless ṣé o, you. ẹ ṣé o, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. 50,000 bless you. naira. Ẹ ṣé ma. God bless you, God bless you. Ẹ ṣé ma. God bless you. ẹ ṣé o, ẹ ṣé mo God dúpẹ́ o. bless you. ẹ ṣé, ẹ ṣé. God bless you ma. ẹ ṣé o. God bless you, ẹ sir. ṣé o, Hello, ẹ ṣé mo sir. dúpẹ́. 10,000. Ọlọ́run ní fàìsàn ṣe yín o, ẹ ṣé mo Orí dúpẹ́ ètò o. lẹ́wà. ẹ ṣé, God bless you. ẹ ṣé o. Hello. Yes sir. Hello. 20,000 naira. God bless you sir. Ó ẹ jẹ́ ṣé lò. o. 1,187,000. 1,187,000. ẹ ṣé o, Bẹ́sí bí ẹ ṣé, a dúpẹ́. lẹ́nu sínsìn àwọn èèyàn ti dá 1,187,000. ẹ ṣé, God. Ẹ ní jábọ́sẹ̀. Gbogbo ibi tí ẹ ti ń wò ẹ ní lójú ẹkún. Ẹ ní firú eléyìí gbà o. Ẹ ra àánú gbà. Ẹ ṣé bàbá, a dúpẹ́. ẹ ṣé o, ẹ ṣé, God bless Gba you. ilé ìdání tiẹ̀. ẹ ṣé o, ẹ ṣé. A sì ní bí 20 minutes ń bí hello ma. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà, sir. Ẹ ra ma. Sórí ètò lẹ́wà. Yes ma. Yẹn sórí ètò lẹ́wà. À ń gbọ́ yín máa o. Hello. Sórí ètò lẹ́wà mọ̀. Àmín. Ẹ ṣé ma. ẹ ṣé o, ẹ ṣé o. Èló ẹ lẹ ṣé fún o. wọn ma. ẹ rà àánú gbà o. 10,000 bí báyìí. ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé. Hello. Sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. 1,197,000. Eh? 1,197,000. 1,197,000. ẹ ṣé, ẹ ṣé, a dúpẹ́ o, 5,000 ẹ ṣé o. naira. ẹ ṣé. 1.2. 1.2. 1.2 million. 1.2 million. Sórí ètò lẹ́wà. Kí náà pè é? Wọ́n kí ni dájú. Hello. Àwọn náà kí yín o. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà ma. Yes ma. Yọmí Àgbékẹ́ ẹ̀rà màmí. Jésù olùgbàlà ṣeun ma. Hello. Yes ma. Yes ma. Yes ma. Ẹ ṣe voice note. Ẹ ṣe voice note orí ètò lẹ́wà ma. Ẹ ṣe voice note. Hello. 10,000 naira. 1.210. 20,000 kan bí báyìí. 1.230. 1.230. Sórí ètò lẹ́wà. ẹ ṣé o, ẹ ṣé. ẹ ṣé o, ẹ ẹ ṣé ṣé, Ọlọ́run a ràn yín dúpẹ́ o, lọ́wọ́ ẹ ṣé o. o, God bless you, ẹ ṣé. ẹ ṣé gan-an ni. Yes. 10,000 kan bí báyìí. 1.240. Bàbá ẹ dúpẹ́ ẹ súnmọ́ bàbá. Ẹ dúpẹ́ pé wọ́n fẹ́ tọ́jú àìlera ẹ yín. ṣé o, ẹ ṣé o. Ẹ sọ̀rọ̀ pẹ́ dáadáa. Èèyàn 15,000 ló dúró. àìsàn oníṣẹ́yìn náà ẹ ṣé, a dúpẹ́ o. Dúpẹ́ gbá o. ẹ ṣé, mo dúpẹ́ o, ẹ ṣé o.
èèyàn 15,000 ló dúró wọ́n dúró wá real 15,000 viewers wọ́n dúró pa pé bàbá eléyìí ò gbọdọ̀ kú o ẹ wò bí ẹ ti dúró tẹ̀ ń wo bàbá lórúkọ Jésù ẹ̀yin náà ní ṣàìsàn ẹ ní kúkú òjijì ẹ wọ́n bá nawọ́ sí bàbá yìí ẹ sọ pé Adéwùmí o ó ní kú ikú gbọdọ̀ bí kò ṣe yíyè kó o lè ròyìn iṣẹ́ Olúwa ẹ bá ń sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Àmín Jésù. Àmín. 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 Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run tí a kò lè dá dúró. Sórí ètò lẹ́wà mọ́. 10,000 àmì mọ́mì wọn lọ́lọ́wọ́ fún yín lálàáfíà. ẹ ṣeun. 1.250. Yes, sir. Hello. Sórí ètò lẹ́wà. Ọlọ́run ògo mọ̀ ní forúkọ rẹ̀. Hallelujah. Ẹ lọ sórí ètò lẹ́wà mọ́mì wa. Yes ma. 20,000 naira wọn làwọn sẹ́yìn 20,000. 1.270. ẹ ṣé o, God bless you. Olúwa iye. God bless you. 1.270. God bless you. 20,000 kọ́ wọlé ń bí. Ó jẹ́ 1.272. Ó jẹ́ 1.272. 1.272. Àwọn receipt gan náà wọlé. Ẹlẹ́mi gan sẹ́yìn 1.5. ẹ ṣé o. Bàbá ẹ máa dúpẹ́ pé wọ́n ṣe é. Àwọn tó ń ràn yín lọ́wọ́ àwọn náà ní bùkátà. Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. 10,000. Ọlọ́run á gbé yín ga. 10,000. Ọlọ́run á gbé yín ga. 1.3. Ọlọ́run á fà yín lọ́wọ́ sókè. 1.3 million. Iṣẹ́ yín ò ní dìbàjẹ́. Lẹ́nu sìn bàbá ti rí 1.3 million. ẹ ṣé. Bàbá ti rí 1.3 million lẹ́nu sìn. God bless you. ẹ ṣé. Dúpẹ́ o. 5,000 naira. ẹ ṣé mo dúpẹ́ o. God bless Sórí you. ètò lẹ́wà. ẹ ṣé mo dúpẹ́. Hello. Sórí ètò lẹ́wà. Yes ma. À ń gbọ́ yín o. Àmì mà pápápá 10,000 kan ti wọlé. 1.15. ẹ ṣé o. 5,000 naira. God bless you. ẹ ṣé o, Ọlọ́run ẹ lọ́wọ́. Ẹ rà God núbà bless o. you. ẹ ṣé àdúpẹ́ o. ẹ ṣé o. 1.320. 30,000 fún bàbá. ẹ ṣé o. ẹ ṣé o. Ẹ 1.350. ẹ ṣé o. ẹ ṣé àdúpẹ́ o. 1.350. ẹ ṣé God bless you. ẹ ṣé o. 1.350. Ẹ mà ṣe o. ẹ ṣé àdúpẹ́. ẹ A ṣé mà mo dúpẹ́ dúpẹ́ o. o. ẹ ṣé o. Ẹ ní firú ẹ̀ gbá o. ẹ̀yin náà ò ní ṣàìsàn o lágbára Ọlọ́run. ẹ ṣé o. 1.350. Ẹ ṣe o. ẹ ṣé àdúpẹ́ o. ẹ ṣeun o. Hello, sórí ètò lẹ́wà. Yes ma. Sórí ètò lẹ́wà. Yes ma. 10,000 naira. 1.36. Wo bàbá ti wà nóòrùn ẹ jẹ́ ń bọ́ báyìí. Ẹ já báyìí wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nóòrùn. Wọ́n ti wà nínú òrùn. Inú òrùn náà wá ẹgbẹ́ wọn kò nóòrùn. Gbogbo yín ó yẹ ẹgbẹ́ lọ́wọ́ kan everybody. Ẹ̀rọ la gbé wọn ẹ yí báyìí. Very good. Wọ́n ti kó nóòrùn. Ẹ ṣé wọ́n ti kó nóòrùn. Wọ́n ti kó nóòrùn. Ẹ ṣé o, God bless you. Bàbá ẹ máa dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé o. 25,000. ẹ ṣé. ẹ ṣé o. 25,000. 1.385,000, sir. 1.385,000. Yes, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. Iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o. Hello sir, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Èló ni sàká lè ṣí mọ́ dádì? 5,000 naira. ẹ God ṣé bless o. you ẹ ṣé sir. God bless you. Ẹ ṣé dádì. Yes ẹ sir. ṣé àdúpẹ́ o. ẹ Yes ṣé sir. o. ẹ ṣé o. Hello ma, sórí ètò lẹ́wà. Yes ma. Sórí ètò lẹ́wà. 10,000 naira. 10,000 naira. God bless you ma.
1.403,000. Àmímà 50,000 naira. 1.453,000. Ẹ ṣé o. ẹ ṣé o ẹ ṣé o. Ó jẹ́ lò. 1.453,000. 1.453. Hello ma, sórí ètò lẹ́wà. Hello. Sórí ètò lẹ́wà. God bless you, ma. 10,000 people. 1.63,000. 10,000. Ẹ ṣé ma. 1.463,000. Hello. hello. Yes ma, God bless you ma. Hello ma, sórí ètò lẹ́wà. Yes ma. Láti Amẹ́ríkà ni mo ti. Yes ma. Ma. 100,000 naira. Hello. 100,000 naira. Mommy, God bless you ma. ẹ ṣé ma ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ọwọ́ yá máa ròkè o iṣẹ́ yín ò ní dìbàjẹ́ ẹ ṣé o 10,000 kan. iṣẹ́ yín ò ní dìbàjẹ́ ẹ ṣé o ẹ ṣé God bless you ma 1,573,000. Yes. Hello. Ẹ ṣé mọ́mí. ẹ Yes ṣé mo ma. dúpẹ́ o ẹ ṣé ma ẹ ṣé o. Hello ma, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà ma. Yes ma. 20,000 naira. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. God bless you ma. Thank you mommy, we love you. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ọlọ́run Hello, máa ràn yín sórí lọ́wọ́ ètò o lẹ́wà. ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè ẹ ṣeun o ẹ ṣé mo Hello, dúpẹ́ sórí o. ètò lẹ́wà. ẹ ṣé o. Yes ma. Yes ma. $100, $100, which is 75,000. God bless you, mommy. We love you, ma. 1,668,000. Oh, you must be bad, Lord. 100, how much? 100,000. 1,668,000. ẹ ṣé o ẹ ṣé o. Okay. God bless you ẹ ṣé o. Hello, ma. Hello, Ojelo. 1,668,000. 1.668. ẹ ṣé mo dúpẹ́ o. Hello, ma. Sorry to lewa. Yes, ọlọ́run máa ma. ràn yín lọ́wọ́ o ẹ ṣé o ẹ̀yin ọmọ nàìjíríà mo dúpẹ́ ẹ ṣé o ẹ jẹ́ kó dùn tì mí ẹ ṣé o 15,000. ẹ ṣé mo God dúpẹ́ o bless you, mommy. ẹ ṣé God bless you. We love you. ẹ ṣé o Ojelo. 1,683,000. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé Hello, o. ma. God bless Sorry you. to lewa. ẹ ṣé o. Afunke. Sorry to lewa. 100,000. Sorry to lewa. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Yes, ma. Sórí ètò lẹ́wà. Yes, ma. Amen. Sórí ètò lẹ́wà. 40,000 naira. 1,923,000. 40,000. Wọ́n ṣe 200 kan bí? Wow, wow. Lọ ní TikTok. Sórí ètò lẹ́wà. ẹ God ṣé o bless ẹ you. ṣé o God bless you ẹ ṣé o. Ẹ bá wa dá sí i. ọlọ́run máa ràn yín lọ́wọ́ àmì o àmì o ẹ ṣé mà ẹ Wow, ṣé mà wow. God ẹ bless ṣé you. o ẹ ṣé. Ẹ̀yin TikTok viewers wa, God Ẹ ṣé bless o, you. ẹ ṣé o. Ẹ̀yin TikTok viewers wa, ẹ̀yin Ẹ ṣé o, Facebook ẹ ṣé o. lovers wa, God bless you. Ọlọ́run máa Ẹ ràn ṣé yín o, lọ́wọ́ God o, bless ẹ you. ṣé. Wọ́n ní lórí God TikTok, wọ́n bless lẹ́nìkan donate 200,000. God bless you. Ẹ ṣé o. We love you. God bless Ó jẹ́ lò ó. 1,923,000. 1,923,000. Yes, sir. Ẹ ṣé o, God bless ẹ ṣé o, you, ẹ God ṣé o, bless ẹ you. ṣé o. ẹ ṣé mo dúpẹ́ o. Ó jẹ́ lò ó. 1,923,000. 1,923,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà mà. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o, 20,000 naira. ẹ ṣé, ẹ ṣé, 1,943,000. ẹ ṣé o ẹ ṣé o God bless you. 1,943,000. 1,923,000. ẹ ṣé ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè ọlọ́run máa ràn yín 10,000 lọ́wọ́. naira. iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o ẹ ṣé 10,000 o naira. God bless you. 1,958,000. 1,958. ẹ ṣé o God God bless bless you. you Sórí ètò lẹ́wà mà. ẹ ṣé o ẹ ṣé o Hello. God bless Ẹ ṣé, you ma. ẹ ṣé, God ẹ bless ṣé, you ma. ẹ God ṣé. bless you ma. ẹ ṣé God bless àdúpẹ́ you, o ma. ẹ Ẹ ṣé ṣé, o ma. Sórí ètò lẹ́wà. 1,960. Sórí ètò lẹ́wà. ẹ ṣé 1,960. Ẹ bá wa ẹ dá ṣé sí i. àdúpẹ́ o ẹ ṣé o 5,000. ẹ ṣé 5,000. 1,970. 10,000. ẹ ṣé àdúpẹ́ o Ó ẹ jẹ́ ṣé lò. o 10,000. ẹ ṣé o ẹ ṣé o Ṣé wọ́n bá wa pín àkáǹtì yẹn dáadáa lórí Hello. TikTok? ẹ ṣé ẹ ṣé o God bless you. One- ẹ ṣé mo 1.98. dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o Sórí ètò lẹ́wà. ẹ ṣé Hello. 20,000 kan ti wọlé ń bí. ẹ ṣé Hello o ma. ẹ ṣé o
ẹ ṣeun o. 20,000 kan ti 2 wọlé. million naira. ẹ ṣe Ó o. jẹ́ 2 million naira. Pẹ́ síbí 2 million naira. láàrin bíi 20 ẹ minutes. ṣe o. Àwọn èèyàn ti dá 2 million fún bàbá 2 million Ọlọ́run naira. máa ràn yín lọ́wọ́ ẹ. Lẹ́nu sínsìn 2 million. 2 million ògo ni fọ́lọ́n. Ó sì ń tẹ̀síwájú. A ní ìṣẹ́jú mẹ́wàá sí i. 2 million naira. God bless you. Ẹ ṣé o. God bless you. We will give account of everything. Everything. Hello ma. Abi hello sir. Yes daddy. ẹ ṣe mo Yes dúpẹ́ o. ẹ sir. ṣe o. Yes sir. Amen sir. ẹ ṣe o. God bless you Amen. sir. ẹ ṣe sir. ẹ ṣe o. Yes sir. ẹ ṣe. 10,000. Thank you sir. Ẹ ṣé daddy. 2.48,000. ẹ ṣe. Sórí ètò lẹ́wà. Hello. Okay. Yes God sir. bless you, sir. 10,000. 10,000. ẹ ṣe o. ẹ ṣe o. 10,000. God Ó bless you, dé sir. lò. 2.68,000. 2.68,000. Yes, sir. ẹ ṣe o. To the glory of God. Ògo ni fún Jésù. Hallelujah. Sórí ètò lẹ́wà ma. Sórí ètò lẹ́wà. Wọ́n ń gbọ́ yín sórí ètò lẹ́wà. Yes ma. Wọ́n ń gbọ́ yín mọ̀. Hello Ẹ ṣé ma. Bá wa dá sí. 20,000. Bá wa dá sí, ma. 2.88,000. 2.88,000. ẹ God ṣe o. bless ẹ you. ṣe o. God bless you. Ẹ ṣé mọ́mì. ẹ God ṣe o. bless you. ẹ ṣe o. Yes, ẹ bá wa dá sí. Hello ma. Sórí ètò lẹ́wà. Hello. Yes ma. Sórí ètò lẹ́wà, sir. 50,000. 100,000 níbo. Facebook. God bless you mọ́mì. God bless 2.38,000. you mọ́mì. Ẹ ṣé o, ẹ ṣé o. 50,000. Yes ma. God bless you ma. Ẹ ṣé mọ́mì. 50, 100, 5,000. Ẹ ṣé mọ́mì. 2.243,000. 2.243,000. 2,243,000. Ó ń lọ síwájú ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jáwọ́ ń tọ́lọ́run ó ṣe. Hello ma. Sórí ètò lẹ́wà. Ẹ káàárọ̀ ma. Gbé ojú bàbá. ẹ Yes ṣe o. ma. ẹ ṣe mo dúpẹ́ o. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. 10,000. 10,000. ẹ̀yin náà ní ṣàìsàn. Ọlọ́run ní fàìsàn ṣe yín o. ẹ ṣe àdúpẹ́. Yes ma. ẹ God ṣe mo bless you dúpẹ́ o. ma. ẹ kú àgbálẹ̀ mi. ẹ ṣe mo dúpẹ́ o. God bless you, ma. gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ o. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́. ẹ ṣe gidi o. 2,263,000. ẹ ṣeun o. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà, ma. Ẹ bá wa dá sí. Ó yẹ bá wa wo. Ẹ bá wa Ṣé dá mo sí. wọlé? Wọ́n ní dep ẹ má wọrí Ọlọ́run ó ràn wá gbogbo wa lọ́wọ́. àmín o. àmín o. àmín o. Hello, sórí ètò lẹ́wà. Yes sir. Ẹ ṣé mà sà 5,000. ẹ ṣe bro. 2,268,000. 2,000 kan wọlé. 2,270,000. 10,000. 2,280,000. mo dúpẹ́ o. ẹ ṣe o. 2.280 àbí? Yes, sir. ẹ ṣe. Sórí ètò lẹ́wà. ẹ ṣe o. ẹ ṣe o. Hello. ẹjọ mo notice pé àwọn kan tún drop another account details lórúkọ yín pé káwọn èèyàn máa drop owó síbẹ̀. Hello. Gbé sókè James àkáǹtì wa. Hello. Don't pay to any wrong account. Scammer ti pọ̀ a lè wá rù yẹn ti. Ọlọ́run ni ó ṣèdájọ́ wọn. Má ṣe owó sí wrong account. GT Bank account tá ń lò GT tá ń lò ó ní 01-991-31-544. Gbogbo yẹn pè tẹ́lẹ̀ mi 01-991-31-544. Já sọ́lẹ̀ kan sí 01-991-31-544. GT Bank. Gabriel Adémọ́lá Musan. Ojú bá ń lọ bó wá ló ṣe bọ́ sọ́wọ́. Ìwọ náà máa ń fọ́ sọ́wọ́ skámù. Nọ́mbà tẹ́lẹ̀ pọ̀ wá sí 07054-900-751. Hello ma. Sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma. Yes ma. 50,000 naira. God ẹ ṣe o. bless ẹ you ṣe o. ma. ẹ ṣe máa. Ẹ ẹ ṣe ṣe o. o. 2,340,000 Ẹ ṣe naira. máa. 2 million, 2.3 million. Yes, sir. Ẹ ṣé ma. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Hello. Yes ma. God bless you, ma. 5,000. 2,345,000. Hello. Yes sir.
Sure to level. Yes. Sure to level, sir. Eba dance. Thank you, sir. God ẹ bless ṣé you. ẹ ṣé o ẹ ṣé o ẹ Amen, ṣé sá o. sir. 2,350,000. àmín àmín. Hello. ẹ ṣé Yes, o ẹ sir. ṣé àdúpẹ́ o ẹ ṣé o. Yes, sir. Hello. àmín o Yes, àmín ma'am. o àmín o. 20,000. 2,370,000. Hello. God bless you. Sorry, 5,000 naira. 7,000 God bless you. Hello. Eshema, God bless you. Hello. Yes, ma. Ojelo, Sure to level, ma. 2,380,000. 2.380. God bless you. Kí ló wà ńbẹ̀ yẹn? Yeah. Ẹ̀mí máa ràn yín lọ́wọ́, ma. Kíni. 2.380. Hello. 10,000 naira. 2,390,000. Sure to level. Hello. Sure to level. Yes, sir. Yes, sir. Sure to level. 10,000. 2,390,000. God bless you. God bless you. 10,000. 10,000. 1.4 million. 2.4 million. 2.4 million. 2. That's okay. Lẹ́nu sin 2.4 million. Tó bá ti ọkọ̀ wọ 3 náà, a ọkọ̀ dalẹ̀ life yẹn náà, a wà máa gbé bàbá lọ hospital náà. Number 1 nìyẹn. Hello. 2.4. Hello. Yes, sir. Yes, sir. Hello, ìrànlọ́wọ́. Ó dà, a bá ti parí ẹ̀bùn padà. 10,000. 2,415,000. Sórí ètò lẹ́wà. 5,000. Yes, sir. 2,420,000. Sir? Hello. 5,000. God bless you, sir. 2,425,000. Hello, sórí ètò lẹ́wà. One going ma. Sure to level. Yes, ma. Yes, ma. 40,000 ẹ ṣé ma naira. ẹ ṣé ma. 2,465,000. Ẹ ṣé. 2.465. God ẹ bless ṣé you, o ma. ẹ ṣé ma. Hello, sórí ètò lẹ́wà, ma. Nọ́mbà tẹ́ ó máa pè sí àbí WhatsApp sí ni 070 549000751. 10,000. 2,400,000. 2 point. Oh yeah, má fi mọ̀ pariwo million. 2,475,000. 2.475. Hello, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. 5,000 láti Cairo. God bless you. 2,480,000. 3,000. God bless you, sir. 2,483,000. Hello. Hello. Hello, sórí ètò lẹ́wà. 2,000. God bless you, sir. Yes, sir. 2,485,000. Hello. 50,000 naira. 2,535,000. 2.5 million. 2.5. 2.5 million. 35,000. 35,000. Yes, sir. God bless you, sir. God bless Ati you, Shimas, ma. thank you, sir. 10,000. Eshema, God bless you. Hello. 20,000. Kọ́ ti wọlé. 2.5 million. ẹ ṣé o ẹ ṣé o Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ẹ ṣé o 2,565,000. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ máa rí tajé ṣe o ọ̀nà ò ní dí mọ́ yín o ọjọ́ rẹ̀ là ẹ gbà ó. àmín o àmín àmín Amen. àmín ẹ ṣé o. Hello. Sure to level, sir. Sure to level. Sórí ètò lẹ́wà, ma. Yes, ma. Yes, ma. The 15,000, daddy. Sure to level, sir. 15. Yes, ma. ẹ ṣé o 15,000. 2,580,000. Eh? 2,580,000. ẹ ṣé o 2.5. 80,000 naira. 80,000. 2.580. Yes, sir. 10,000. 2,590,000. 2.590. Hello, ma. God bless you. Sórí ètò lẹ́wà. 50,000. Yes, ma. ẹ ṣé o ẹ ṣé o 2,640,000. ẹ ṣé o Yes, ma. Hello. Ah, God bless you, ma. God bless you, ma. Ẹ máa rà ànúgbà. O ti tiẹ̀ 20 ń bí báyìí.
ẹ ṣe mọ́mì. 2.660,000. 2.660,000 naira. Yes, sir. Hello, sórí ètò lẹ́wà. Ẹ bá wa dá sí. Ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ẹ bá wa dá sí. Bàbá kò sí kú lójú yín. àmì o àmì. Bàbá Suebebe. Ó yá ẹ sọ́wọ́ yín báyìí, ẹ sọ́wọ́ yín báyìí. Ṣé lè sọ́wọ́ yín báyìí? Kò sí nǹkan kan lójú yín. Ẹ dìde ẹ fi ẹsẹ̀ yín rìn. Ó tẹ̀ ti bẹ̀rẹ̀ láti sìn lọ, bó lára yín ṣe rí báyìí. Sára yín gbókun díẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hello ma. ọkàn mi kàn balẹ̀. Ọkàn yín balẹ̀ báyìí. Bàbá o. 10,000 naira. 10,000. 2.670,000. 2.670,000. 2.670,000. 2.670. Yes, sir. Hello. Sórí ètò lẹ́wà. 3,000. God bless you, sir. 2.673,000. Yes, sir. Olúwaṣẹ́. Hello. 5,000 naira. Ó jẹ́ lò. 2.678,000. 2.678,000. 2.678,000. Sórí ètò lẹ́wà. Hello, sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni, mi náà send 5,341. 5,000 naira. Ó yá. 2.683,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà dádì. Yes, sir. Yes, sir. Àmín sir. 20,000 naira. 2.703,000. 2.7 million. Kí ló pè é bẹ́ẹ̀? 2,000. 3,000. 2.705. Very good. Ẹ ṣé bàbá, ẹ máa rà àánú gbà. ẹ ṣe sá. Bàbá kí ló yẹ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀? ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́ o Wọ́n try. Ṣé ẹ lórí ṣe mo TikTok? dúpẹ́ ẹ ṣe Mélòó ló ń wò lórí TikTok? ojú òní tì yín o ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe 745. ẹ ṣe o. Lórí TikTok ní kò tán. 10,000. 10,000. 2.716,000. ẹ ṣe o. 2.716,000. God bless you ẹ ṣe 2 mo point dúpẹ́ kini? o 716,000. ẹ ṣe mo dúpẹ́ 2.716,000. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. 2.7,000. Sórí ètò lẹ́wà. Hello. God bless you, ma. 50,000 naira. 4,000 naira. 2.767,000. 4,000. For Hello? 50,000. Yes, sir. Yes. Hello. 50K. Yeah. 2.771,000. 5,000. God bless you, ma. 5,000 naira. 2.776,000. Sórí ètò lẹ́wà mọ́mí wa. Sórí ètò lẹ́wà. 20,000 naira. 2.796,000. 10,000. 2.8. Mo mama. Yes ma. Àti gbọ́ tí ma. Ẹ ra àánú gbà ma. Hello. 10,000 kan náà. Ó yá 2.8. 2.8. Tó bá ti wọ 3 ẹja máa gbé àbá lọ hospital náà. Hello. Bàbá ti rí 2.8 million. 2.8 million. Hello. Mo ti pe owó yín sì sá o 50,000 tẹ́ ṣe. Ìbẹ́yìn lẹ́jọ́ 50,000. Yóò dà fún yín mo ti ṣe mo ti pè é sìn. Ó náà mo ṣe pè é sìn. God bless you sir. Ẹ máa rí àánú gbà. God bless you. God bless you. So, yes sir. Okay. God bless you, ma. God bless you. 234-803-417. Ṣeré tìlẹ́wà. Hello. Yes. God Hello? bless you, sir. 5,000 naira. 5,000 naira. 2.805,000. Hello. Sórí ètò lẹ́wà mà. Hello. Sórí ètò lẹ́wà sà. Ṣeré tìlẹ́wà, ma. Sórí ètò lẹ́wà sà. God bless you, ma. 5,000 naira. 10,000 naira. ẹ ṣe sá o ẹ ṣe God bless Ṣé you. o? Ẹ ṣé dáàdì God bless you. 2.820,000. ẹ ṣe o ẹ ṣe Ó God ṣe bless you. 5,000 mọ̀. Yes, sir. Hello. 2.820,000. God bless you, ma. 2.822,000. Hello. Hello. Ṣeré tìlẹ́wà, ma. Àmín. Bàbá ẹ máa dúpẹ́ ẹ máa ẹ ṣe o dúpẹ́. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mà ẹ ṣe o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ọwọ́ yín á máa ròkè o ẹ ṣe mà ẹ ṣe mo dúpẹ́ o. Ó jẹ́ lò ó 2.822,000. 2.822,000. Yes, sir. Sórí ètò lẹ́wà mà. Hello. Sórí ètò lẹ́wà mà.
10,000 naira. 2.832,000. God bless you. 40,000 naira. 40,000 naira. 2.872,000. 2.872,000. What do I do screen? 5,000 naira. 2.887,000. 2.887. 2,500. Ẹni ẹ gbìyànjú gan. 5,000 naira. Bẹ́ẹ̀ni. Sórí ètò lẹ́wà máa. 2.892,000. GT Bank. Ẹnìkan máa ṣe 100,000 tó fi máa pé 3 million. Ẹnìkan ló máa ṣe 100,000. A ti wà lélo. 2.894,000. 2.894,000. Sórí ètò lẹ́wà sà. Sórí ètò lẹ́wà. Máa wọlé ní sìnkú àpá. Bí bàbá ìdúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o. Sórí ètò lẹ́wà. Ọlọ́run máa ràn yín lọ́wọ́, Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. Ẹ ní rógun àìsàn, ẹ ní rógun dùbúlẹ̀ àìsàn o. Ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àgbálẹ̀ mi o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ti lé tó pé lóko òkun. Ẹ ṣé mo dúpẹ́ gidigidi. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè o. 100,000. Ó jẹ́ lò ó. 2.999,000. Ó tún wá sí 2.9. Èwo ni 2.999? Àbẹ̀wò àgbàmí lọ́wọ́ lé. Ó tún ní 2.999. 3 million naira ti dúró. 3 million kọ́kọ́ dúró ná. Bàbá mo kí Ọlọ́run láyé yín. Mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ̀rọ̀ ọpẹ́ dáadáa fáwọn èèyàn gbójú wọn. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní Nàìjíríà olókè òkun, home and abroad, mo dúpẹ́. N tẹ́ ṣe fún mi, oore ńlá lẹ ṣe fún mi o. Ẹ̀yin náà rí aláàánú, ọmọ yín á rí aláàánú. Gbogbo bí tẹ́ bá ń dé, ẹ máa bá láàánú pàdé. Ẹ máa bá ìyọ́nú Ọlọ́run pàdé ni. Ẹ ní rógun àìsàn o, ẹ ní rógun ìdùbúlẹ̀ àìsàn. Ọkọ̀ ọba àdábà kò ní ṣayín lẹ́sẹ̀ o. Iṣẹ́ tẹ́ bá ń ṣe.